Ṣakí òun ni ọmọ tí àwọn òbí ẹ̀ tí wọn ò rí mọ́ ní on the 16th ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà tá a wà yìí ní nǹkan bí aago 3 ní ṣọ́ọ̀pù ìyá ẹ̀ ní ṣọ́ọ̀pù sí Sango tá a bá ń lọ sí ọ̀nà ìsàlẹ̀ Ògùn náà níbi ká tó dé ilé tó gbajúmọ̀ láàrin yẹn náà ni ilé afárabáni fásásí then wọ́n ibi tó tún gbajúmọ̀ dáadáa níbẹ̀ yẹn òun ni agbo ilé so àárín ibẹ̀ yẹn gangan ní ṣọ́ọ̀pù ìyá ọmọ yìí wà. ọmọ Mùrùṣídà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn rẹ̀ a lè máa ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò bá sí ìkún lọ́wọ́ Ọlọ́run kò lè rọrùn. àwọn èèyàn mọ̀ wípé tí wọ́n bá ń wá ọmọ kiri wọ́n mọ̀ ń pe Ṣakí lọ́mọ wà. Ọlọ́run náà ló fi nǹkan yìí pọ́n wálé torí à ń lo avenue social media yìí láti fi reunite nǹkan tó bá sọnù kì í sọmọ nìkan ẹrù tó sọnù nǹkan ọ̀sìn tó sọnù náà àwọn èèyàn máa ń blame wa nípa nǹkan ọ̀sìn tó sọnù pé a máa ń post màálù post ewúrẹ́ ẹni tí ó bá ní nǹkan ọ̀sìn tí nǹkan ọ̀sìn rẹ̀ bá sọnù ni yóò mọ àǹfààní òun tá à ń ṣe so àwọn èyí kí ẹ̀ pa àwọn èèyàn ń bú wa wípé a máa ń post nǹkan tó sọnù tó ra mọ̀ wípé tá a bá post nǹkan tó bá sọnù ẹni tó ní ó value sí torí kò sẹ́dá tó wà láyé tí ò lè gbàgbé nǹkan tàbí tí ò lè sọ nǹkan nù so Ọlọ́run sì ń lò wá ń sábàbí dáadáa láti máa reunite tó sọnù pẹ̀lú ẹni tó ní the right owner. Now wọ́n wá pè mí ní nǹkan bí 8:30 alẹ́ ọjọ́ yẹn pé àwọn wá ọmọ kẹ́kẹ́ sí wọn ò sẹ́nìkan kan ò mú ọmọ wá sọ́dọ̀ wa mo ní rárá àti ìrẹ́ anybody kí wọ́n lọ sí police station wọ́n láwọn ti débẹ̀ torí pé tí ọmọ bá wà ní police station tó bá ti ń di bí alẹ́ tọ́jú ọmọ kékeré tí wọn ò ráwọn bí ẹ̀ wọ́n á pè mí láti police station àwọn rọ́mọ o ẹ̀yin tẹ́ ẹ bá mú darapọ̀ mọ́ àná wọn rí i pé mo máa ń lọ sí police station láti lọ sọ pé ọmọ yìí wà á rí ẹni o tàbí tó bá jẹ́ wípé ilé ọba náà ni gbogbo àwọn ìjòyè àwọn ní o pé Ṣakí lọ́mọ wà ọmọ kan bẹ lọ́dọ̀ wa ń bí o ààrí o á lọ síbẹ̀ á dẹ̀ lo avenue á lo opportunity page wa láti post ọmọ yìí táwọn èèyàn rẹ̀ ó fi rí ṣùgbọ́n ọmọ yìí ó ṣe mí ní kàyéfì púpọ̀ mi ò rò pé àwọn èèyàn ń gbọ́ mi dáadáa mọ́ kí ni ó ń ṣe ẹjọ́ sí ẹ̀ ń gbọ́ mi ọ̀rọ̀ mi ń clear dáadáa bí ẹjọ́ ẹ jẹ́ n dúró ṣẹ́jú kan kí n fi gbọ́ response. Are you guys with me? So mi rí comment àwọn èèyàn o mi ti rí comment àwọn èèyàn ẹjọ́ ẹ dákun ṣe ń gbọ́. Clearly now thank you very much Rahima Opeyemi, thank you very much. ọmọ yìí ó wá ṣe ní kàyéfì ọba mi nínú jẹ́ pé ọmọ ọdún méjì láti aago 3 ní Ṣakí a ní àṣà kan àṣà tó sì dáa ni màá dẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí because in fact I was directed by police DPO láti pa àwọn èèyàn wa ní àkíyèsí torí ìbànújẹ́ ni ó rí lẹ́mí àwọn náà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. ìwà bàjẹ́ kan bẹ lọ́dọ̀ wa ní Ṣakí ìwà bàjẹ́ ni o kò sí ìlú tí ò sí ṣùgbọ́n Ṣakí yìí ó ti pọ̀ jù. ní ọdún yìí tí mo bá ṣe analysis ọmọ tá a ti rí he ní last year 2024 a rí ọmọ 53 he ọmọ 53 iná lọmọ tá a rí he àtọmọ tá a tètè róbí ẹ̀ because ọmọ tó bá ti lè dárúkọ lé kò sí ohun tó fẹ́ ṣe lọ́nà láì mọ́ ọmọ tó bá ti mọbi tó ń lọ bóyá ó fẹ́ sọdá títì ni ó fẹ́ já náà ni tó bá ti mọbi tó ń lọ tó bá ti pè wá sí kò ní ìdíkà ẹsẹ̀ post ẹ̀ mọ́ ṣùgbọ́n ọmọ tí ò mọ ilé tá a post sórí péjì SRM TV ní last year is 53 lọ́dún yìí náà ní sàtúntì kò yá sẹ́yìn tẹ́ bá ti ń darapọ̀ mọ́ ifo ó máa ń wá sórí àmì àwọn èèyàn pé ẹbí ó ná ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kí Alex tó ní Ṣakí tọ́mọ fi ń sọnù ẹ̀wù recently nínú ọdún bóyá ọjọ́ kejì ọdún gangan àbí ọjọ́ kẹta ọdún ni a rí ọmọ kan tí wọ́n ti ẹ̀wẹ̀wù fún wọ́n kàn ló jábọ̀ ọmọ obìnrin kékeré wọn ọmọ yìí ò lè sọ̀rọ̀ kò lè ju ó pọ̀ ju 2 years náà lọmọ yẹn tẹ́ ẹ ṣe ẹ̀ táwọn èèyàn ṣe ẹ̀ kiri yẹn àwọn tó ń wò ní ọmọ testify sí nǹkan yìí ti pọ̀ ju ẹ̀yin òbí ní gbogbo ọmọ táwa ti rí lọ́dún yìí kì í ṣe mo tọrọ àforíjì láti sọ yìí lórí afẹ́fẹ́ but ẹja abita ti lè bára wa sọ̀rọ̀ náà ni gbogbo ọmọ tí mo post ní ọdún yìí ọmọ ẹyọ kan péré náà ni ó jẹ́ Christian o òun náà ni Ṣèyí ọmọ tí wọ́n wá padà wá mú láti Igbó Ọ̀rà òun nìkan ni Christian ẹ̀yin yẹn wá mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ wá ẹjẹ́ amójútó àwọn ọmọ yìí fá ẹjẹ́ amójútó ọmọ mo máa ń sọ kinní kan táwọn èèyàn bá ń ṣàlàyé pé báwo wá ni mi mọ̀ wípé ọmọ olówó ò ní sọnù láti gbà tá a ti gba iṣẹ́ ìta ń ṣe ni mo ti mọ̀ wípé à ń fi léyìí ran ìlú lọ́wọ́ ni ẹni ó bá fún wa lówó data nígbà tá a bá rọ́mọ àgbà ẹni tó sì lóhùn ní nǹkan kan kọ́ ọmọ lọ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n à ń ṣàlàyé fún wa wípé ọmọ sísọnù ó ti pọ̀ jù à ń wọ́ ọmọ Ṣakí lọ́mọ àwọn ọmọ ọdún 3 kan o Ṣakí lọ́mọ àwọn ọmọ ọdún 5 kan o ọmọ kan sá nílé o àrímọ́ o ọmọ yìí ẹ dákun àwọn òbí rẹ̀ ń kọ́ ibo ló wà kíníkíní tá a bá wádìí rẹ̀ lọ bàbá àtìyá ò ní sí lọ́dọ̀ ara wọn mọ́
bàbá àti ìyá wọ́n ti jà wọ́n ti kúrò lọ́dọ̀ ara wọn oríṣiríṣi èyí títí ẹ mọ́ ń ṣẹlẹ̀ tá a mọ́ ń rí púpọ̀ jù òun ni pé bàbá tí ò ní sí lọ́dọ̀ ara wọn mọ́ ọ̀dọ̀ bàbá lọ́mọ wá ìyá ọkàn lọ wá gbé ọmọ ní skul ní àbí níbi ìrọ̀lẹ́ ẹ̀lẹ́ tọmọ ń bọ̀ wọ́n wá gbé eléyẹn ń ṣẹlẹ̀ dáadáa o tó bá wá gbé ọmọ yẹn wọ́n wá di pé wọ́n wá kí wọ́n rí mọ́ kò dẹ̀ ní sọ pé lọ́dọ̀ òun lọ́mọ wà ọ̀ǹtì tá a bá ṣe post ẹ̀ sí social media ìpè tó wọ́n ti post ọmọ rẹ o yọ ẹsẹ̀ fi hàn pé ọ̀dọ̀ òun lòun gbé sọ́dọ̀ ẹ wo wá wìrì ìsọwọ́ tí ẹ̀yin òbí yìí tí ẹ fi ń ṣe àwọn ọmọ níbẹ̀rù Ọlọ́run lẹ́ni owó ti pọ̀jù fún yín bíbí tí wọ́n ní tá a bá ṣiṣẹ́ tán ọmọ láàfin tọ́jú ni ẹ̀yin ọ̀ráyè tọmọ mọ́ àló máa ń bà mí nínú jẹ́ tó pọ̀ jù pípé àwọn òbí ọmọ wọn mọ̀ lọ sí skul lọ́mọ ọdún méjì ẹni ọmọ rìn lọ sí skul ọmọ ọdún méjì ọmọ rìn lọ skul kì í ṣe skul àdúgbò ó pọ̀ káàkiri ní àwọn new site yẹn o wọ́n tẹ̀léra wọn báyìí ni lásìkò yìí bàbá sọ wípé Ṣakí ìlú ìfàyàbalẹ̀ ni ìwò èyí jọmọ gbé wọ́n èyí ṣe kíní ń bẹ̀ náà ṣé àwọn ìlú máa ti ń fẹ́ jújù tìgbà kan lọ ìlú tí ń fẹ́ jújù tìgbà kan lọ alẹ́ protect inú wa ní dáadáa pé ìlú ìfàyàbalẹ̀ ní ti gbogbo ayé mọ̀ ṣùgbọ́n tá a bá ń sọ pé ìlú ìfàyàbalẹ̀ ṣé gbogbo wa náà la fi fàyàbalẹ̀ gbogbo wa náà lè yẹn eré ààrẹ rá ní ibi nínú wa kí wá mọ yà kúrò níbi ọ̀rọ̀ ọmọ Mùrìṣídà yìí kí n yẹjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan Mùrìṣídà aposti Mùrìṣídà lálẹ́ ọjọ́ yẹn o títí aago 12 òru là ń pera wa báwo tún ni àwọn òbí rẹ̀ lè sún ìgbà ó dijọ́ kejì àwọn ọlọ́pàá náà ń gbìyànjú wọ́n ń pè mí wọ́n tiẹ̀ tún pè mí pé tó báwo tún ni Ṣakí báwo láti rọmọ yìí a bẹ̀rẹ̀ wádìí lóríṣiríṣi ìgbà tí ó fi di bí 2 ni wọ́n rí ẹsẹ̀ ọmọ nínú kànga o nínú ilé ni ilé yẹn so àwọn kànga kan mọ́bẹ̀ tó mọ́ ń gbẹ́ sí ẹ̀yìn ilé báyìí tó tó fẹ́ǹsì ẹ ti mọ àwọn kànga tí mo ń sọ yẹn ṣùgbọ́n ohun tó bà mí nínú jẹ́ ni pé kànga yẹn yóò ti lé ní 50 years níbẹ̀ kò dẹ̀ ní cover kànga tí wọ́n ti gbẹ́ ẹwo agbélé yẹn ẹwo ibi tí mo ń sọ ní Ṣàngó ẹ wá wo iye ibi tí kànga yóò ti wà wàláì mo fọlọ́n bora kò dẹ̀ ní cover ibi tí àwọn sẹ́rí tí kànga yẹn máa padà show fídíò kànga yẹn fáwọn yẹn tí wọ́n á rí mo fi Ọlọ́run bá mo fi búra kànga yẹn ọmọ yẹn wọ́n á béèrè lọ́dọ̀ àwọn yẹn wọ́n ní ibi tí gbogbo ọmọ ń ṣeré náà ni kódà àwọn mẹ́ta ni ibi tí wọ́n ń ṣeré káàkiri náà ni mo ní imagine ẹ̀ ń fi àwọn ọmọlẹ̀ tí wọ́n ń ṣeré ní inú compound tí kànga wà ń bí tẹ̀ẹ̀dẹ̀ dé kò ju kíní tí wọ́n fi mọ́sọ̀kè kò ju ẹkùnrin ẹyọ kékeré báyìí náà lọ màá show fídíò yẹn later bọ́yọ̀ ọmọ yẹn ó ṣe é ṣe kó yọjú kó ríra rẹ̀ nínú odò ní ẹsẹ̀ rẹ̀ tàṣe lọ kó síbẹ̀ ni Ọlọ́run ọba mọ àárín yẹn ṣùgbọ́n ohun tí mo fi sọ ni pé ní immediately tí wọ́n rọ ọmọ yẹn àwọn ọlọ́pàá ṣiṣẹ́ àtàwọn fire service wọ́n yọ ọmọ yẹn jáde immediately wọ́n dẹ̀ gbé lọ sí general hospital ní Ṣakí ní health center tí gbogbo ayé mọ̀ sí health center ní special hospital Ọ̀yọ́ state special hospital tó wà ní Kọ́láwọlé wọ́n gbé ọmọ yẹn lọ síbẹ̀ wọ́n dẹ̀ ṣe gbogbo ìtọ́jú àti ìwádìí ọmọ yẹn ti ṣaláìsí o wọ́n ṣe gbogbo investigation lára ọmọ yẹn wọ́n rí pé nǹkan kan ò yọ lára ẹ o torí rúmọ̀ kan lọ lánàá táwọn yẹn ń pè fún Ṣakí lọ́mọ wá ìgbọ́n wọn ni wọ́n fà á bí ọmọ yẹn lọ ìgbọ́n wọn ni wọ́n gé etí ẹ̀ rárá o kò sí nǹkan kan tó yege kódà gbogbo ẹ̀yìn ẹ̀ kò sí nǹkan kan tó yege lára ọmọ yẹn so kọ́lọ̀ nǹkan bá wa rọ́ àwọn torí ọ̀dọ́ ni bàbá ọmọ yẹn àti ìyá rẹ̀ mò ń gbọ́ lánàá mi confirm yẹn pé bóyá òun náà ni ọmọ àkọ́bí tí wọ́n kọ́ ní mi confirm yẹn so I'm sorry tí mo bá ṣe mistake so ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí eléyìí bani nínú jẹ́ ó bà wá nínú jẹ́ bá a ṣe ń ṣe ọmọ ìbànújẹ́ inú mi wá dùn tá a bá rí ọmọ bẹ́yẹn tí ó jẹ́ ọmọ kékeré tí a bá rí pa ara òbí ẹ̀ tí tó fi di létà wà tí ó bá lọ sí police station mo like DPO yóò ti òbí yẹn mọ́lé tí ó fi dàárọ̀ ni wọ́n jọ wà ní àtìmọ́lé ni tí ó fi dàárọ̀ ni so imagine ẹ wo orú nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa now every day kódà lọ́sẹ̀ kan ẹ̀yin followers mi ẹ̀yin náà rí pé mo máa ń post ọmọ pé àti ẹ̀wà rẹ̀gbẹ̀ rẹ̀ mọ́ pé ọmọ sọnù ní ẹ̀ẹ̀kan lọ́bọ̀lá ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì ok ọ̀rọ̀ yìí máa fẹ́ kí wọ́n ní òun ní first born wọ́n lọ́mọ yẹn ní first born ẹ wo now so ẹ wo imagine kẹ́kẹ́ wo orí ẹ wo ọmọ ọdún méjì bóyá ìyá ẹ̀ ò tí ì lóyún lè sìn ìbànújẹ́ ńlá ni àwọn òbí ẹ dákun ẹ já mójútó àwọn ọmọ yìí ní báwọn òbí kan ni wọ́n ń gbìyànjú tẹ́lẹ̀ pé wọ́n ń pampa ọmọ àwọn ni wọ́n gbé lọ skul bó ṣe ń ṣe ọ̀kadà tó ń gbìyànjú lórí ọmọ rẹ̀ ọlọ́kadà ni yóò ti fẹ́rí jáde lọ láti sísì yóò ti ṣiṣẹ́ lọ yóò gbọ́mọ pólì ni ó gbọ́mọ kìnnìkan ni owó tó bá rí yóò sáré wálé yóò fọ olówó ògì yóò wá gbé ọmọ lẹ́yìn yóò gbé lọ sí skul tó bá tún ti ṣiṣẹ́ lọ tó bá ti di táìmù tó ń jáde yóò tún wá gbé ọmọ ọlọ́kadà nìyẹn náà gbogbo ẹ̀yin òbí ẹ wá dẹni tí ń ná ní oko ẹ̀ ń gbàgbé ọmọ kalẹ̀ sílé ayé ọmọ kan ní ọjọ́ kan ọmọ yẹn pẹ́ ká tó rí àwọn òbí ẹ̀ nígbà táwọn gbọ́rọ̀ àwọn òbí rẹ̀ báyìí ní ọ̀nà òkúta láti ń gbọ́ òun àwọn ti jáde láti dájì òun ti fọ́n oúnjẹ kalẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ni wọ́n mójútó àbà sígbà tá a bí púpọ̀ sígbà tá ẹ̀ dààmú kẹ́ tó rọ́mọ lẹ́ ń ṣe báyọ̀ yóò bí sígbà tá ẹ̀ fìtínà kẹ́ tó rọ́mọ lẹ́ ń ṣe báyìí ẹ̀ mà wọ́n tí wọ́n àwọn ti tó bí Ọlọ́run àwọn kan wá ọmọ lójú méjèèjì
ọmọ tó lọ jù sí àkìtàn níjọ́sí tẹ̀ bá gbàgbé mo mọ àwọn tọ́lọ́wọ́n bá kẹ́ láwùjọ tí wọ́n fẹ́ gba ọmọ ní tí wọ́n ń pè wá níbi táwọn èèyàn rí nira ọmọdé ẹlòmí ọdún 5 ẹlòmí ọdún 7 ẹlòmí ọdún 10 mo fi àsìkò yìí bẹ lọ́hùn fún gbogbo yín kọ́lọ́hùn ó dùn yín nínú ayọ̀ kọ́ wọlá ìdùnnú tí mo ìbànújẹ́ tí mo bẹ lára yín tẹ́ ẹ bá gbọ́ pé àwọn kan ń sọmọ jákujàku kò rọrùn pé ọmọ ni ọ̀dà ẹja mọ́ tọ́jú rẹ̀ kò rọrùn bí kọ́lọ́hùn yọ̀ǹda títí yín fún yín èmi ń ṣe ládùúgbò inú mi mọ́ bàjẹ́ torí pé ìyá àtẹ̀mí náà 50 years ni òfin ọmọ 50 years ló fi dààmú ọmọ màámi ní kọfẹ́ sí wọn táwọn ọ̀jẹ́ lórí káwọn lè bí ọmọ 50 years ṣàkílọ̀ ọmọ wọ̀ wáyé o ní 50 years ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run tó yẹ ká ṣe 15 years náà ọlọ́run sì ta ti ń ṣe ìmọ̀ ń bà wọ́n nínú jẹ́ tó bá rí ẹni tí ń sọmọ rádaràda wọn ni ọmọ tẹ́mi jìyà fún 50 years kó tó di pọ́lọ́run yọ̀ǹda ọmọ fún wọn ní Ṣakí nígbà wọn padà sí ìlú bàbá wọn kó tó di pọ́lọ́run yọ̀ǹda ọmọ fún wọn mo fi àsìkò yìí ẹ̀bẹ̀ lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ọmọ ọlọ́run sọmọ dùnú fún yín ẹ̀yin òbí ẹ̀ ń torí pé ẹ fẹ́ kó ọ̀rọ̀ jọ ẹ̀yin ìyá yìí ṣé ìyá àyàkọ́ ni yín òbí ò sì nìyí ẹ̀ ń torí pé ẹ fẹ́ kọ́rọ̀ jọ yìí náà fẹ́ da fún yín kẹ́ fẹ́ rí ṣe ẹ̀ ń torí rẹ̀ neglect ọmọ ẹ̀ lọ́ba àwọn yòókù yín yẹn mọ́ lọ sí eré dẹ̀dẹ̀ kọ́ láì ní ká nílé géètì náà dẹ̀dẹ̀ kọ́ ni ká mọ ẹ fún àwọn ọmọ yín ní ìtọ́jú tó nítumọ̀ ẹ wò náà tẹ́ bá lọ bí prógrámù káàkiri ẹ mọ rí àwọn ọmọ yẹn tó mọ tọrọ ni tó mọ rí àwọn ọmọ yẹn tó mọ tọrọ ni tó mọ tọrọ ọmọ sakóńdó káàkiri ọmọ tiẹ̀ ń sakóńdó ìwọ sì òun kú mẹ́rin kí ó sì kí ọmọ tiẹ̀ wà náà ń sakóńdó ìṣòkòtò ọmọ tiẹ̀ ya nílé ìwé ìwọ ni wọ́n sì fi jẹ chairman sórí pé chairman eré ibú lọ jẹ ẹjẹ́ àtútọ́ síra wa lójú ṣòkòtò tọmọ tiẹ̀ ya nídìí ọmọ rẹ wọ́n lè pé kò ní pẹ́ńsù ní skul wọ́n sì ìwọ́n náà sì jókòó wọn ní ìyọ̀ akí àwọn chairman wa chairman fowó lọ́jẹ́ ó kó òsìwò lọ ń lọ tọmọ rẹ ń dààmú kí tí òru wà ẹ́ kìsẹ́ ọmọ rí ọkọ wáyé tó níwọ̀n náà wọn rẹ́wọ̀ lọ́wọ́ wọn rẹ́wọ̀ náà ju primary 6 lọ kódà ẹlòmíì ọmọ banújẹ́ pé àwọn òbí mi wọn ọ̀rẹ́ mi mo sì mọ̀wé gbàdé yìí gbọ́dọ̀ kàwé ní báwọn òbí kan nìyẹn ìwọ sì ń sọ fọmọ rẹ pé tó bá ti parí ẹsẹ̀ sílẹ̀ ó ti da abẹ́ o kí lọ tó fẹ́ fi ìwé ṣe ẹja fún wọn ní education tó nítumọ̀ àwùjọ wa yìí ó yẹ kó ti dàgbà ní so ẹsẹ̀ yẹ ká ọyẹ professor tó yẹ ká ti ní ọyẹ kó ti pọ̀ doctor yẹ kó ti pọ̀ lawyer yẹ kó tó ti pọ̀ jù báyìí lọ ó yẹ kó tó ti pọ̀ jù báyìí lọ ẹ̀yin òbí à ń lo àǹfààní tá a ní láti fi pè yín sákìyèsí kò dùn mọ́ wa nínú pẹ̀lú bẹ́ẹ̀ ti ń sin àwọn ọmọ nínú ìlú wa yìí kò dùn mọ́ wa nínú gbogbo òbí tí sì ń fi ọmọ ráre látàsìkò yìí lọ pẹ̀lú àánú Ọlọ́run bọ́yá lòfin ní mọ dé ẹ̀wọ̀n tàbí kò fi ní mọ dé wẹ́fíà nìbàdàn àní fi ojú tọ́ da wọ̀ ọmọ kí ló dé a ní àwọn ọmọ ọ̀kan o tọ́jẹ́ pé àwọn tí wọn bálùjọ ló ní mọ́ bí àwọn káàkiri wọn ò ní sunlé wọ́n tiẹ̀ tó bí méjì báyìí táwọn yẹn bá ti pè nípa àwọn rí ọmọ yìí ń da ọkọ rẹ̀ ní sèé sọmọ báyìí ní sèé sọmọ yìí tó bá ti lóore ìgbà ilé ìwọ̀n jìnnà bá mi mú lọ lọ́nà ìbáyìí ni ọ̀nà àpilẹ̀tẹ̀ ni ilé ìwọ̀n jìnnà ọ̀nà ẹbí báyìí ni titi wọn láwọn ọmọ tọ́jẹ́ pé àwọn òye kan àwọn ọlọ́run kẹ̀ fi tiwọn sàdẹ́wò fún bíi ṣùgbọ́n ọgbọ́n tó dé pé àwọn ọmọ kan bẹ yìí ní àǹfààní púpọ̀ lónìí but máa tẹ̀ láti sọ ẹ̀dá kun ẹni tó bá lè sí ọ̀rọ̀ mi yìí kó ṣí ẹ̀rẹ́ ẹni tí máa ń ta lára náà kó bá mi ṣí ọ̀rọ̀ yìí àwọn ọmọ kan bẹ tó jẹ́ wípé ẹ̀wọ̀n náà ní ọkọ̀mọ rẹ kọ́mọ lọ sa irin kiri láì mọ́ lọ sí skul mo ti sẹ̀ sọ several times fáwọn àtà àjòbí ẹmọ class teacher ọmọ tí bá ń lọ public school àwa náà lọ kèé sórí ibú kọ́mọ rẹ lọ public school tábà ni mo ti parí primary muslim school ni mo ti parí secondary gbogbo institution tí ń lọ kèé ṣètò lówó wá jẹ́ kí n sọ kíní kan fún ọ tọmọ rẹ tí ọba rí pọ́ fẹ́ ya nǹkan fẹ́ ya kàtọ̀ngárì ní àwọn ọmọ láti 40 50 60 70 years adolescent stage ni wọ́n mọ̀ pé táìmù yẹn àwọn ọmọ ò ní gbọ́rọ̀ nígbà yẹn kò sí òtẹ́lì bá wọn sọ even àwọn obìnrin àsìkò ni wọ́n mọ̀ kó ọkùnrin lọ́mọ kéékèèké yóò mọ̀ ní access pé òun náà fẹ́ mọ ọlọ́kọ ní gbogbo ìgbà yẹn àsìkò yẹn lòbí gbọdọ̀ mójútó ọmọ jù ní adolescent stage tó bá wò pé kí lọ fẹ́ fi mójútó ọmọ public school lọ́mọ rẹ lọ wá class teacher rẹ̀ kọ́ ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ ẹ̀ló ẹ̀dá kan ẹ̀ bá mi pe ọmọ mo fẹ́ gbóhùn rẹ̀ ní school ó ti wọ́n bí 11 10 tó ti mọ̀ pé 10 yọ ọkọ̀ mọ̀ yẹn wà ní class báyìí ẹjọ́ ẹ̀dá kun mo fẹ́ gbóhùn ọmọ yín ọjọ́ kẹ́ni ọkẹ̀ já lọ́wọ́ ẹ mọ̀ ṣe dáadáa sáwọn olùkọ́ ọmọ yín náà tí wọ́n bá ń ṣe dáadáa sáwọn olùkọ́ ọmọ rẹ wọ́n ní wọ́n lè fún ní ìtumọ̀ pápá tó nítumọ̀ bóyá iṣẹ́ ní kọ́ ni ẹmọ ẹni jẹ́ kó nítumọ̀ pé iṣẹ́ tí ń kọ́ yìí ẹgbẹ́ nọ́mbà ọ̀gá rẹ̀ ẹmọ béèrè time to time ilé kéwú ní lọ ni ẹ̀yin tẹ́ ẹjọ́ mùsùlùmí ẹ máa lọ sí ilé kéwú ẹ máa lọ béèrè wọn báwo ni performance ẹ̀ ọmọ wí lóòótọ́ àwọn bàbá wa ayé ìgbà kan wọ́n nẹ́mbà ní láti nẹ́mbà 1 to bóyá 40 leaves ni 1 to 40 ni wọ́n kọ síbi ìwé ni báwo lọ yọ̀kẹ́ ṣe já. àwọn òbí àsìkò ìgbésẹ̀ àṣẹ báyìí mọ̀ ẹ dákun ẹja gbìyànjú lórí àwọn ọmọ yìí ọjọ́ ọ̀la náà nìyí àwọn ọjọ́ ọ̀la wa làwọn ọmọ yìí tá a bá gbìyànjú lórí wọn ọlọ́run níjà àwọn ọmọ tiwa ní òtún tí wọ́n tún mọ bá ṣe bàbá rere bàbá kẹ̀ fáwọn èèyàn kan ọyá ayá tẹ̀mí mọ́lẹ̀ kí n kọjá ń bẹ lóríṣiríṣi tẹ́ bá bọ́ sọ́jà sẹ́ńgọ́ ọmọ gbọ́ ìní gbọ́kú ẹ o ọmọ ìyá mi ìní gbọ́kú ẹ èmi ò ní gbọ́kú tiẹ̀ náà àníjọ gbọ́kú ara wa ni ọ̀fẹ́ gbowó nìyẹn láwọn ọ̀dọ́ léńjẹ báyìí ẹ dákun torí ọlọ́run ìbànújẹ́ ní mú fún wa ẹ wo náà ẹ wo ẹni tó wà nínú ìbànújẹ́ àtúbọ̀ lọ́mọ sọ pé careless lórí ọmọ torí nínú ìbànújẹ́ ni ó wà báyìí
ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ẹ dọ́kun torí Ọlọ́run ẹ já gbìyànjú bóyá padà try láti ṣe program ńlá ni ẹ̀yin èèyàn ẹ fún wa nímọ̀ràn kí la tún lè ṣe láti jẹ́ káwọn èèyàn wọ́n mọ gbọ́ ní tá à ń sọ yìí ká pé gádìrín ńlá ká gbìyànjú ká mọ sọ̀rọ̀ fáwọn èèyàn kọlọ ẹ dákun ẹ comment kí la tún lè ṣe láti jẹ́ káwùjọ wa yìí káwọn èèyàn fi mọ̀ pé wọ́n ń sọmọ rádaràda káwọn èèyàn fi mọ̀ pé ẹ̀ náà ní ọmọ ẹlòmí ọmọ wọ́mọ kiri wọ́n ní wọ́n ti rí ají lọ́mọ wá ti bá wa rí adúgbò gbádùn báwo lọ́mọ ṣe ń ṣe báwo lẹ̀ ṣẹ̀rọ ọmọ tẹ́ bá ń bi wọ́n ní béèrè tí wọ́n bá wọ́ ọmọ wádọ̀ wa ọgbọ̀n ìṣeré pẹ̀lú àwọn ìyókù rẹ̀ náà ni ọmọ rẹ̀ sì lè mọ ṣeré pẹ̀lú ìyókù rẹ̀ kan tí ò ní túmọ̀ ẹ fún wọn ní ààyè àsìkò eré ń bẹ àsìkò iṣẹ́ ń bẹ ṣùgbọ́n ọmọ tiẹ̀ kò sí táìmù kan fóun láti mọ́ ṣeré ọmọ tiẹ̀ ní wá ló ń jábọ́ látẹ̀rí igi máńgò ọmọ rẹ̀ ní lọ́n ká ẹ̀gì ọfẹ́ lówó òjijì lọ́n sani dúdú o sì mójútó owó pé ẹ múra mọ ṣe èmi ti bá tèmi débì kan tó bá pa ọ̀rẹ́ wá fún lé wàhálà ní fún ẹ̀yin èèyàn ẹ bá mi comment kí la tún lè ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ sì bá mi share rẹ̀ sáwọn òbí bímọ kí wọ́n gbọ́rọ̀ yìí pàápàá jùlọ ní Ṣakí à ń dààmú àwọn ọmọ yìí kéré mójútó wọn Ọlọ́run ní fi ọmọ wa ráre ẹ wo eléyìí nísìn ọmọ ń ṣeré káàkiri bóyá kò rẹ́ nìkankan mọ́ lórí ra rẹ̀ nínú kànga lọ́jà síbẹ̀ ń sìn ẹ dákun tó yọ Ọlọ́run mo fọ Ọlọ́run bá mo fi bẹ̀ yín so Ọlọ́run ní jẹ́ kí á dààmú I really appreciate Jibrin Alima I think you are Hausa so only please some of us are not Yoruba yes but àwọn tí mo ń direct ọ̀rọ̀ mi sí Yoruba typical Yoruba that is why I'm speaking Yoruba I'm so sorry for that so thank you Lord thank you for joining SRM TV my name is Comrade Saki Lomowa the voice of the voiceless thank you and God bless you all much love.